Ẹ jẹ́ kí n fún wa ní iṣẹ́ ìmùlẹ̀ àwọn àgbàlagbà. Iṣẹ́ ìṣiṣẹ́ ìmùlẹ̀ àgbàlagbà pẹ̀lú ìṣiṣẹ́ àṣìná tó jẹ́ pé tí ọ̀nà bá dí mọ́yàn, pẹ̀lú ògo Ọlọ́run ọ̀nà náà ó ṣí. Kí ni tá lọ wá? Ẹ jẹ́ ká lọ wá odidi kànnàkànnà, odidi kànnàkànnà. Tó o bá ti rí ààyè tútù tí ò tí ì mọ̀ ọ̀hún, wọn lọ gbọdọ̀ lò. Tó o bá ti rí mọ́ lò, má ṣe. Bí tó bá ti rí ṣe ni ọ tó ṣe. Tí wọ́n bá ti fi kẹ́míkà sí ọ gbọdọ̀ lò. Wọ́n ti fi editing kẹ́míkà sí ọ gbọdọ̀ lò. Gbogbo ọ tó bá sì ṣe iṣẹ́ yìí, àdéhùn kan kó lè jẹ́ fún ọ. Like, share, kó sì comment. Kódà bó ṣe love emoji náà ni. Send ẹ. Bó ṣe thank you náà ni ìwọ náà type ẹ. Bó ṣe ẹ ṣé náà ni ìwọ náà type ẹ. Kó lè jẹ́ fún ọ. Tọ́, so o ti rí kànnàkànnà yìí. Nínú kànnàkànnà jẹ́ ààyè tàbí tútù tán pa tí wọn ò tí fi kẹ́míkà sí. Tí wọ́n bá ti fi kẹ́míkà sí, má lò. Tọ́, mo ti sọ ò. Ó gbé sínú agbada tó ti yọ ọwọ́ ọjà kúrò bẹ́ẹ̀, fata ìkan sí lẹ́gbẹ̀ẹ́. Ó wá wá ìgò àdí kan, ó tú sí. Ó wá ìgò oyin kan, ó tú sí. Ó wá wá orí abọ́ ẹyọ kan, ó gbé sí. Kòkò tó bá fi jó iṣẹ́ yìí kì í ṣe kòkò kékeré o, kòkò ńlá ńlá tó jẹ́ pé tí kiní bá gbaná tán, torí yóò padà gbaná, kòkò náà ò ní lè fọ́. Tó bá gbaná mọ́ bẹ̀rù. Tó bá gbaná, ní tó ṣàkíyèsí pé tó bá ti gbaná, tí iná rẹ̀ bá ti fi lè kú fún ara rẹ̀ báyìí, tó wò ó pé iná yìí ti kú fún ara rẹ̀ nínú kòkò báyìí, tó wò ó báyìí, ó ní sí o tó bá ń jó iṣẹ́ yìí lọ́wọ́. Tó bá gbaná, ní tó bá ti fi lè mú iná yẹn kú nínú kòkò báyìí, kó sọ lóku, iṣẹ́ yẹn ó ti jó tán. Bẹ́ẹ̀ ni. Kànnàkànnà kan tútù tí wọ́n ti fi kẹ́míkà sí. Orí ata ayé kan, ìgò oyin kan, ìgò àdí kan, orí abọ́ kan, nínú kòkò tó tóbi dáadáa. Ó wá dé. Ó ní sí ìwò tó fi jó tán. Tó o bá ti rí pé iná ń jó mọ́ bẹ́ẹ̀ ni ọ tó ṣe o. Bẹ́ẹ̀ ni. Tó bá ti wá jó tán, wá lọ kúkúná. Tó bá ti lọ kúkúná, ó bá ti fẹ́ lò lára rọ, ó tọ́ díẹ̀ sọ́wọ́. Ó wá ṣàdúrà sí. Wá ṣàdúrà sí. Ó wá máa tọ́ oyin sí. Bẹ́ẹ̀ náà lálẹ́. Kì í ṣe pé kó pọ̀. Àárọ̀ àtàlẹ́ náà ni. Kínkìnkín náà ni. Ka tọ́ sọ́wọ́, ṣàdúrà sí. Wá tọ́ oyin díẹ̀ lè kó wá mọ́lá. Bẹ́ẹ̀ láàárọ̀, bẹ́ẹ̀ lálẹ́. Ó dájú ṣùgbọ́n Elédùmarè dájú jùlọ. Nọ́mbà mi ni 070 31 56 31 86. Ire o.